tó dìde gírun gbogbo okùn tó lè tó tiẹ̀ lè ṣe díẹ̀ ọkọjá wípé àwẹ̀ ìjọ ò ní bẹ́ tó bá bẹ́ láti ibi tó tòpò ná mẹ́ta tó bá ibẹ̀ ńkọ́ tó bá bẹ́ yóò kù ní. yóò rùn. gbogbo akitiyan wa ìdí igi la wà a wà pẹ̀lú rẹ̀ di ìrọ̀lẹ́ again aago 7 tó kọjá a tún padà fi ibẹ̀. Alhaji Kọ́lá Akíntayọ̀ ẹ tún fi ibẹ̀. a fi ibẹ̀ ńjọ́ kejì fa. ẹ tún fi ibẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ lórí gbọ́ yé bá bíi fóòmù kankan gbé lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ látọ̀. ta ni ó de fóòmù nínú gbó láti rí. wọ́n wá ń ronú pé kí la lè ṣe tí ọ̀bọ yìí abátúndé láàárọ̀ ọjọ́ kejì láàárọ̀ ọjọ́ kẹta ebi ti labátúndé láàárọ̀ ọjọ́ kẹta àtúndúró tì kí la wá lè ṣe kí ni wọ́n náà rò lókè tó fi pé a lè ṣe kí ni wọ́n gan rò lókè. gbogbo àwa tá a ní ìmọ̀ràn gbogbo ìmọ̀ràn wa ló ti fẹ́ẹ̀lì àríṣe. kí ni wọ́n náà rò fúnra rẹ̀. bí ilẹ̀ ti padà tún súnù. níjọ́ kẹta. bẹ́ẹ̀ni. níjọ́ kẹta. ní ìjọ́ kẹta làbá. ẹ mọ bọ́rọ̀ bàbá. làbá kúò ní. nǹkan dé. làbá kúò lọ́dọ̀ rẹ̀. níjọ́ náà. bẹ́ẹ̀ni. ńgbà kúò lọ́dọ̀ ẹ̀ a bá gba ilé bà lọ. níbo náà pè ní ilé bà. ní ilé tá a máa ń fi koríko kọ́ ní inú igbó náà pè ní ilé bà. bẹ́ẹ̀ni ibẹ̀ ni gbogbo àwọn kata òjò lè pa wá nú ẹ̀ a máa ń dọ̀rọ̀ ààbò bẹ́ẹ̀ni a sáré kọ́ ní àrígi mẹ́rin. ẹ sáré kọ́ ní. nígbà tá a wà nílé bà ńgbà ọ̀dà àárọ̀ ọjọ́ kejì tílẹ̀ mọ́ta ń wò pé ẹ̀wà ọ̀bọ̀bọ̀ yóò kú sórí igi yìí o. bàbá wò pé ẹ jẹ́ á kúrò nílé bà ẹ jẹ́ á lọ sí abúlé tó wà ní tòsí yẹn ká lọ sọ fún wa pé èèyàn wa kan ń bẹ ní orí igi o bàbá ti ṣe o àsìkò gbogbo táwa ń rò yẹn òun ti bẹ́ lórí igi àràbà. ọbẹ̀. bẹ́ẹ̀ni. Alhaji òsèkèrè pé. ọbẹ̀ lórí igi àràbà ń tiẹ̀. tẹ ẹ ní kó tó bí òpó lọ́mẹ́ta. bẹ́ẹ̀ni. ọbẹ̀. ọbẹ̀ lẹ̀. yéé àbí mo ti bẹ́ẹ̀ ni ọlọ́run mọ̀ jẹ́ bẹ́ẹ̀ nígbà wàá bẹ́ẹ̀ kọ́ Alhaji. ọbẹ̀ lọ́ba bọ́lẹ̀. lóru ló bẹ́ àbí lọ́sàn-án. ní àárọ̀ kùtùkùtù. níjọ́ kẹrin. báwa ti ẹ̀rọ lébà pé ẹja lọ abúlé tó wà ní. ọba bẹ́. ẹsẹ̀ rẹ̀ kan ó ti bàjẹ́. ẹsẹ̀ rẹ̀ kan bàjẹ́. bẹ́ẹ̀ni. ẹsẹ̀ rẹ̀ kan ti dá. kábíyèsí ọlọ́run. ó rákòrò wá bá wa ní. ilé bà a kàn rí tí ẹni yẹn rákòrò tó rákòrò dé ni. ta lélẹ́yìn. òkú àbẹ́yàn torí mo ti wò ó pé kò sí tó lè ṣe. ọ̀rá kòrò ni. yọ pé yóò kú ni ìmọ̀ tó lè ṣe lórí ibẹ̀ wò torí mi àfi bí ẹyẹ la ṣe ń wò lókè ó padà rákòrò làwa gbé láti bẹ̀ a gbé lọ sọ́dọ̀ àwọn tí ń tẹ egun wọ́n padà tó egun ẹsẹ̀ rẹ̀ ó padà rìn ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ̀kún mọ́. àwọn èèyàn ti ń pè wọlé báyìí àwọn tó ti mọ nọ́mbà yìí 0808 hello ẹ kúrò lẹ́ o kí lorúkọ yín bolẹ̀ tí ń pè láti bo ẹ̀ ń bá mi jẹ́ orúkọ papọ̀ nìyẹn Prince FM radio lẹ́wà ẹ̀ máa o. Yes ma. Alhaji Kọ́lá Akíntayọ̀ lẹ́ ń wò yẹn. Alhaji Kọ́lá Akíntayọ̀ ni o. èmi náà kí yín máa o. ẹ rọra gbà o. àmọ̀dúpẹ́ o. ṣe máa ń gbádùn ètò wọn. níbo náà ti gbé ń ṣètò tẹ́ ẹ mọ̀ tán ti gbé ń ṣètò. níbo lẹ mọ̀ tí Alhaji Kọ́lá Akíntayọ̀ dé ìlú Ìbàdàn ti gbé ń ṣètò tẹ́yìn mọ̀.
wọ́n kò lójú òpó. Wọn àbá tí jẹ́ 5,000 naira pẹ̀lú ìbéèrè yẹn o. Ẹ ti láǹfààní àti máa pè wọlé báyìí. Ẹ̀yin tí Nàìjà 0808 565 4591 0808 565 4591. Ẹ̀yin tẹ́ wà nílùú òkèèrè ẹ pè nọ́mbà yìí +234 808 565 4591. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí +234 808 565 4591. Nọ́mbà tẹ́ẹ̀mì pè wọlé nìyẹn. Kábíyèsí Ọlọ́run Alhaji Kọ́lá Akíntayọ̀ ọdẹ ìlú Ìbàdàn 10,000 ti wà ńlẹ̀.